Hello, ẹ káàárọ̀ ẹ káàsán ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi o. Ìfẹ́ ló dùn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá. Èmi náà ni o, èmi ọmọ yín ni o, mo kàn ní ká tó ṣíra wa létí ni o. As we prepare for our final exit from ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé ìlú Algeria ni. Now something came up and I want to use it as a point of reference today because it is very relatable to what is happening to us and how some people react or behave within our society. Ọ̀rẹ́ mi kan wà, right? So nígbà tí a fẹ́ ṣe election ní last year nípa ọ̀dọ́mọkùnrin àbí àgbà ọkùnrin tí wọ́n ń pè ní Trump yìí, bó ṣe wá bá mi ni pé Trump ní kíníkan. Mo ní bọ̀bọ́ yìí àwa ń bí ngbà tó ṣe first time. Bí bọ̀bọ́ ṣe máa ń ṣe àwọn nǹkan tó dẹ̀ tún lòun máa ṣe yìí kíníkan. Ó ní irọ́ ní kíníkan. Ó ní in fact ó tiẹ̀ máa fọ Amẹ́ríkà mọ́ gan. Ṣé mi rí i pé kíní ni iṣẹ́ máa pọ̀ kíníkan. Mo ní kí ló mìíràn kó máa fọ Amẹ́ríkà mọ́. Ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé Amẹ́ríkà ni wọ́n bí ẹ sí. Ìwọ tó jẹ́ pé ìgbà wo ló dé nítorí pé Ọlọ́run kàn ràn ẹ́ lọ́wọ́ gbogbo ìwé ẹ̀ ò tètè rí ìwé ẹ̀ pé kò dá bẹ́ẹ̀ náà. Do they have to sack people because ó ń ṣiṣẹ́ náà ṣó fẹ́ ṣiṣẹ́ èèyàn mẹ́jọ pọ̀ ní tó ní àwọn kan wá ń gbaṣẹ́ kínní kan iṣẹ́ tiẹ̀ máa pọ̀. Ó wà okay náà ṣó fẹ́ ṣiṣẹ́ tó bá sack àwọn èèyàn ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn pọ̀ ni. Aṣáájọsọ bẹ́ẹ̀ wẹ́ ọ̀rọ̀ yẹn ṣàlọ́ ká má fọ̀rọ̀ gùn. Ọ̀gá Trump ó ṣàwìn bó ṣe máa wìn. Nígbà tó dẹ̀ wìn àmọ́ rẹ́rìn lánàá àti gé àtọ̀pẹ́ ló kàn ń gé tiẹ̀. So àṣé gbogbo nǹkan tí ọ̀gá Trump àṣé gbogbo nǹkan tó ń ṣe àṣó ti ń affect ọ̀rẹ́bìnrin mi tèmi ò mọ̀. So agency tí wọ́n scrap ó wà lára àwọn agency tó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé Amẹ́ríkà iṣẹ́ pọ̀ kò sí bó ṣe ní ríṣẹ́ ó kàn jẹ́ pé ó lè má jẹ́ṣẹ́ tó benefit ẹ̀ tó like ni but at least you will get something done. So bó ṣe kó omi iṣẹ́ àṣó ti ṣiṣẹ́ mi èmi ò mọ̀ nǹkan kan ṣùgbọ́n àrélù kan tí wọ́n á rélù ní àná ìyẹn ló wá jẹ́ kó pè mí. Àrélù kan rélù ní ìjẹta ló wá jẹ́ kó sáré pè mí tó wá ń lament kí làrélù yẹn. Now ṣẹ́ni lamẹ́ríkà ń bí ọ̀fẹ́ nílé ìwé o ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ kékeré babies daycare wọn ó máa ń wọ́n gan. It's very very expensive to take care of babies because their daycare places they are paid places and you can be paying as much as $500, even some places more expensive than that per week to take care of your baby. And she has a little baby. Now nígbà tí ìjọba ti wá rí i pé àkíní wọn wá dá àwọn school kan lẹ̀ tó jẹ́ tuition fee tó jẹ́ pé ọ̀fẹ́ ni but the only requirement ni pé tọmọ yẹn bá sá ti jẹ́ citizen so wọ́n ṣe for low income people so ibẹ̀ ló máa ń gbé ọmọ ẹ̀ sí. So ọmọ ẹ̀dẹ̀ ti ń lọ síbẹ̀ for such a long time. Now ó ní bóun ṣe gbọ́mọ lọ sí school níjẹta nìyẹn o bó ṣe gbọ́mọ lọ sí school níjẹta báwọn oníbẹ̀ ṣe sọ fáwọn nìyẹn pé káwọn tètè wá báwọn ṣe máa ṣe wípé because presidency ti sọ fáwọn wípé gbogbo school program yìí pé ká cancel ẹ̀ o pé because òun fẹ́ save owó pé so ká cancel program yẹn pé so by June káwọn wá bá ṣe máa gbọ́mọ wọn lọ sí ibòmí o. Ó lóun dárí sọ ni pé kí ló ń ṣẹlẹ̀ because normally wàá drop ọmọ ẹ láàárọ̀ tó bá ń lọ bí iṣẹ́ tó bá dìrọ̀lẹ́ wàá wá pick ẹ padà. Ó lóun bá ní kí ló ń ṣẹlẹ̀ ó lóun bá kọjú sí ìkan lára àwọn teacher yẹn òun bá bí pé what is happening pé báwọn náà ṣe máa ṣe irú policy bẹ́ẹ̀ pé ó máa affect òun báwọn ló ṣe fẹ́ ṣe. Ó ní teacher yẹn bá wò òun ó bá ní you don't mean it pé you are even talking about your baby. Don't you see I'm losing my job? Don't you see we are all losing our job? I got to go look for another job. I'm losing my job. You talking of your own baby? Ọmọ ó lóun bá ra kúrò níwájú òun bá sọrí kọ ló bá pè mí lánàá pé kí ló ń ṣẹlẹ̀ gan-an gbogbo nǹkan kan ti ṣe àná yẹn náà ló wá ń sọ fún mi ọ̀rọ̀ nípaṣẹ́ wà rẹ́rìn. Mo ní sọmọ yín pé mo ń sọ fún ẹ ń gbà yẹn ṣùgbọ́n nítorí pé ìwọ rò pé gbogbo ẹ̀ ó máa ṣe ṣọ̀nṣọ̀n fún ẹ. Mo ní and too many people are crying but because you feel it will be better for you mo ní you are supporting what is supposedly evil and that's how so many people that's how they behave that's how they react that's how they relate. You see when people are suffering so many people derive joy in it. Torí ẹ̀ mo ṣe fẹ́ bá some categories of people mo fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́nu mo dẹ̀ fẹ́ gbà wá nímọ̀ràn. Báyàwó wà ní òkèèrè ni o wà l'Amẹ́ríkà o wà ní UK wọ́n ń sọ̀rọ̀ bí ìlú ṣe le tó Nàìjíríà oníkíni àwọn ọmọ Nàìjíríà yẹn gan ọ̀lẹ ni wọ́n ìwà wọn ò dáa kìnnì kan ṣé Tinubu kọ́ president gọ́ọ̀mẹ̀ntì kan ní problem kìnnì kan ó dẹ̀ ti gbàgbé wípé Nàìjíríà yẹn gan ìwọ́gun ò lè gbé bẹ́ẹ̀
ọmọ ẹ ò sí Nàìjíríà, ìyàwó ẹ ò sí Nàìjíríà, but you are supporting evil back home. You are supporting bad governance in your homeland. O dẹ̀rọ wípé o ò ní kú sí ní àjò, pé ní jọ̀kan o máa padà lọ sílé. À ń sọ bí Fúlàní ṣe ń jí àwọn èèyàn wa gbé tí wọ́n ń pa àwọn èèyàn wa. You have no input of how things will get better because you feel you are safe in another man's country. O dẹ̀rọ kó ro dáadáa. Now let me talk to our pastors and our imams and alfas and our babalawos. You see, ẹni tí Ọlọ́run máa rán, gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán tí a ń ka orúkọ wọn nínú Bíbélì àbí Kùránì, Ọlọ́run máa rán wọn ní láti lọ gba àwọn èèyàn wọn là nínú ìgbèkùn. Ẹ jẹ́ ká wọnú Bíbélì, ẹ̀yin wo èèyàn bíi Esther, ẹ bẹ̀rẹ̀ látòrí Moses gan, ẹ jẹ́ ká wo Josaphat, ẹ jẹ́ ká wo Joseph and so many other people, even our Lord Jesus Christ. God always send them to save a generation, to save their people. Even Jésù gan sọ wípé àwọn lordship of Israel lọ́lọ́run rán òun sí. Tá a bá ń sọ pé Christian ni wá lénìí, we are just ataché ni wá o, ataché ni wá, àwa gangan kọ́ lọ́lọ́run rán Jésù sí. Let's be factual. Ẹ wà ànábì náà, ọlá ànábì wọ́n sì ń jẹ́ títí di èní ní ilẹ̀ Mẹ́kà, ọlá ànábì yẹn. Ṣùgbọ́n kí la rí lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń darí mùsùlùmí wa, bẹ́ẹ̀ ṣe máa gbé àṣà wọn, bẹ́ẹ̀ ṣe máa gbé wá sọ́dọ̀ wọn, bẹ́ẹ̀ ṣe máa gbé wá sọ́dọ̀ wa lẹ́yìn ń wá káàkiri. Tí ẹ̀rú bí ìrántí náà bí ó ṣe máa gba ìdáǹdè. Ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ àwọn babaláwo wa, ẹ̀yin babaláwo wa, ẹ̀yin àràbá wa, ẹ̀yin ọlẹ́sìn ìbílẹ̀ tó yẹ kẹ́ ẹ pawọ́ pọ̀ pẹ̀lú wa ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa, ká mọ̀ bá ṣe máa gba ìlú wa, ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa tá a máa di òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn àti Fúlàní. Kí lẹ ń ṣe? Ẹ̀yin gan lẹ mà tún ṣògùn fún àwọn olóṣèlú yìí, ẹ̀yin gan lẹ ń bá wọn gbẹ́bọ pé nǹkan tá a fẹ́ ṣe ò ní ṣe ṣe. Dẹ̀rú kẹ́ ẹ ronú àtúbọ̀tán, kẹ́ ẹ ronú àtúbọ̀tán. Èyí ó jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn wa o, because ẹ̀yin tẹ́ ṣì ń gbàdúrà fún Nàìjíríà. There is nothing like Nigeria. God never created Nigeria. There is no Nigerian people. There is no Nigerian land. There is no Nigerian culture. There is no Nigerian food. There is no Nigerian language. Nigeria gan ò nílẹ̀ torí tẹ́ bá lọ sí East, ọmọ Igbo a máa sọ fún yín pé this na Igbo land o. You know say na Igbo land dey ṣá. Tẹ́ bá lọ sílẹ̀ Hausa, wọ́n máa sọ fún yín pé na Hausa land be this, na Arewa land. Tẹ́ bá wá sílẹ̀ Yorùbá náà, a máa sọ fún yín pé ilẹ̀ Yorùbá rẹ̀. Yorùbá tẹ́ máa sọ fún yín gan pé na we get Lagos. Ilẹ̀ wa ni Lagos. Ṣé ti wá rí wípé Nigeria has no land. Nigeria has no land. God has absolutely nothing to do with Nigeria. Àwọn amúnilẹ́rú wọ́n wá, wọ́n sì sọ ibìkan ní orúkọ, wọ́n sì ń gba owó lórí ẹ̀. Inú tí yín wá ń dùn wípé ẹ̀yin wọ́n bí yín sí Nàìjíríà. Sì rò kẹ́ ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Why are we deceiving ourselves? We are never the same people. I remember during COVID, a máa ń ṣe drive-through ni. So ìjọ́ kan mo ń gbọ́ ọmọ mi lọ sí school, mo ṣe ń ṣe drive-through. So one of the teachers tó ń direct mọ́tò, ó kàn look at me náà ni, oh, you Nigerian? Mo ní yes. Ó bá ní Kedu, mo bá ní Ọ̀dìmà nítorí pé mo mọ Ìgbò yẹn. Bí mo ṣe sọ yẹn tán, she smiled. Ó bá tún sọ Ìgbò mi, ọkọ̀ jàmọ́ kàdàkàdàkàdà. Ó bá sọ, mo bá di gbọ́n mi bá lè sọ̀rọ̀ mọ́. Ó bá ní answering me. She was expecting an answer. Mo wá ní no, pé mi understand nǹkan tó sọ. Ó bá ṣojú báyìí pé what do you mean? Mo ní yes. Ó ní are you not a Nigerian? Mo ní I'm a Nigerian. Mo ní but that is Igbo. Mo ní I'm Yoruba. She got confused because Nigeria ń rò wípé gbogbo èdè kan náà là ń sọ ni pé ó yẹ kí n gbọ́ nǹkan tó ń sọ, ara nǹkan tá à ń sọ nìyẹn. We are people, we are different nations. We are not the same people. Why are we deceiving ourselves? Our culture differs. Tí n bá lọ sí party níbí, tó bá ti jẹ́ party Yorùbá, ẹ̀yin náà máa mọ̀ nípa àmúra wa, nípa orin tán play. Tí n bá lọ party Igbo, èmi go feel comfortable because orin Igbo náà máa kọ culture wọn ni. Why are we deceiving ourselves? Ẹ jẹ́ kí n bẹ́yìn agbèrò wa sọ̀rọ̀. Ẹ̀yin agbèrò. Mo rántí ìjọ́ kan tọ́rẹ̀ mi kan tó wá bá mi pé èmi ò rí ni. Ó máa rọ́ọ̀rẹ́ nǹkan láyé Yànàbà tó ń ṣàgbèrò. Báwọn jọ parí secondary school l'Ákúrẹ́ ni. Ó lóun ní ìdí láti dọ́jú fún un. Pójú dẹ̀ ní tí òun ṣá pé ó wá rán mi létí wípé kò sí ẹni tó jí níjì èjì ayé ẹ̀ tó ní agbèrò ló ń fẹ́ ṣe. No, ikú ló mẹ́ja kákò condition ni.
I know you just want to survive. Nobody plan. Kò sẹ́ni tó gbà tètè jayé ẹ̀tàn lágbèrò ló máa ṣe. Kò sẹ́ni tó plan ẹ̀. Situation of things ni. Yes, we understand it, a situation of things. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bẹ́yìn náà ṣe wà yẹn. Kò ń ṣe iṣẹ́ tí ẹ lè fi sílẹ̀ fọmọ yín o. Ẹ̀yin náà dẹ̀ gbàdúrà pé bẹ́yìn ṣe jágbèrò kọ́mọ yín náà tún jágbèrò. Ṣùgbọ́n ẹ ń ṣiṣẹ́ fún Tinubu àtàwọn olóṣèlú míì. Ẹ̀yin ò sì rántí ní pé ńgbà tí Tinubu tó fẹ́ gbé kọ́ńtrátì Calabar Lagos express road àbí super highway tó lòún ṣe tó fẹ́ gbé jáde contract worth 20-something billion tó kọ́kọ́ sí 18 billion ọmọ ẹ̀ àbí 12 billion ló tẹ̀ kọ́kọ́ sọ dollars ọmọ ẹ̀ Ṣèyí àti Ṣàgúrè ìpàdé ẹ̀ ló ní company tó gbé contract yẹn fún. Ẹ̀yin ò dẹ̀rọ tán bá fẹ́ ṣe nǹkan rẹ̀ wọ́n rántí yín ṣùgbọ́n tán bá fẹ́ dà nǹkan rú wọ́n máa rántí yín. Wọ́n tún ti ń prepare yín báwọn Yorùbá nation tó bá ti jáde kẹ́ ẹ lọ attack wọn. O ò dẹ̀ ronú wípé torí ọjọ́ ọ̀la rẹ ni àwa kan ṣe dìde tá a sọ wípé ká gba òmìnira. Ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ àwọn youth wa, our youth. Ẹ̀yin ò rí ní wípé ẹ̀ ń rí ògo yín lò ní Nàìjíríà. Go and check all the people that the Nigerian government has celebrated, whether in sports, whether in academics, whether in research, whether in music. Go and check them very well. Wọ́n sí ní Nigeria o. They might go to school in Nigeria, but at one point of time in their life, they left the shore of Nigeria. They might just have used two years in Canada, in America, in Europe, in UK. Wọ́n wá ṣògo. Nigeria government á máa kí wọn we celebrate with kìnìkan but go and check those people. They never made it in Nigeria. Ìlú Nigeria ìlú pogopogo ni. Àwa ń sọ̀rọ̀ Yorùbá nation. You have never one time to talk about it. You never. Ẹ ń wò pé ẹ̀yin kìnìkan Ìgbòho kìnìkan Ìgbòho tọ́ọ̀gì ni. Tí ẹ̀ dúró náà mo fẹ́ bí ẹ̀ kwẹ́sẹ̀ kan tí ò bá tẹ̀ ń ṣe wípé orí tiẹ̀ ò pé Ìgbòho tọ́ọ̀gì àbí mo gbà fún ẹ. Sórí èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi náà lọ sí school èmi ò ń ṣe tọ́ọ̀gì ṣùgbọ́n ṣé mo ní agbára láti lọ face Nigerian army? Ṣé mo lágbára láti lọ face Nigerian government? Ṣé mo lágbára bó tiẹ̀ wẹ́ pé mo fẹ́ kí n ràn mí kí ó gba ìdáǹdè lọ́wọ́ amúnisìn? Ṣé mo ní agbára ẹ̀? Ṣé kò ń ṣe irú èèyàn bí Ìgbòho ni Ọlọ́run máa lò tó jẹ́ wípé ó ní agbára? Ọlọ́run dẹ̀ dá bẹ́ẹ̀ ni. Ṣé kò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni? Ẹ wá ní ó kàwé ẹ mọ̀ pé ó kórè ọgbọ́n ó dẹ̀ gbọ́n ju gbogbo yín lọ. And that was a shocking thing when I saw this guy tó pe rẹ̀ ń Dr. Abati ẹlẹ́sìn ó lanu gbàgà Arise TV ó ní Ìgbòho is an illiterate, that illiterate. I was shocked. Ìwọ Abati ó ń pe Ìgbòho ní illiterate ó dẹ̀ mọ̀ pé ẹrú ni ìwọ. Ìgbòho tó mọ iyì freedom, ìwọ tó ń ṣògo nínú slavery. Òkan tá ìmọ̀ràn kúkúkú that guy is an illiterate. Nítorí pé to your small skull and to your small mind ẹni tó bá ti lè ń sọ English tàbí tó lọ sí 4 walls of buildings of school òní elite òní literate àánú ẹ̀ ò ṣe mí. Now back to our youth. Let me tell you one thing. Some of you are influencers but you have never talked anything concerning Yoruba nation. You know, because you don't want to offend some people. You don't want to be seen as a separatist. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ló tẹ̀ ń pè wá separatist láì mọ̀ pé we are not. We are not separating going anywhere. We are on our land. But let me tell you something. It's because you are making money in Nigeria, right? But ìwọ dẹ̀ ronú wípé inú ìyà ló wà. All the people that own your platform, Instagram influencers, X influencers, Facebook influencers, don't you know that people like you, younger people like you, ni wọ́n ṣe app yẹn tó bá delay ní tán bá sọ pé àwọn fẹ́ shut down app yẹn kọ́, that you won't have access to it again because the source of your income is dependent on someone else's innovation. Adenika gborílẹ̀-èdè wa so that some of you that have now turned comedian and kí ni tí a máa ń pè yín ná comedian and content creator. Some of you are lawyers, some of you are doctors, some of you are architects and so on like that. Some of you are accountants. But look at you. The situation of Nigeria now turn you to a content creator. And then ṣògo nínú òṣì. Now tán bá ti fún fèrè kí gbogbo yín jáde. Use your platform and shout it very loud that we must get our freedom.
Now let me talk to our military personnel. Sójà ni wọ́n ti ń sọ fún yín pé àwọn Yorùbá nation ń jáde o, kàn gbébọn fún yín kó lọ máa pa àwọn yẹn. Ó dẹ̀ ronú ayé ẹ̀, ó dẹ̀ ronú wípé ìyà ni Fúlàní fi ń jẹ yín. You are supporting Fulani control Nigeria. Ó dẹ̀ mọ̀ wípé slave ni ẹ́ nínú ibi tó wà yẹn. Do you know the pride of being a US Army? Ṣé kí n sọ àwọn benefit kékeré tó wà fún ẹ nínú being a US Army? Sórí láyé ẹ tó o bá lè wọ US Army tó kàn serve for 20 years tó o fi máa kú US Army máa san salary fún ẹ ni. Tó o bá wọ US Army at 20 tó o serve for 20 years tó o retire at 40 you are made for life. Wọ́n máa san salary fún ẹ tó fi máa kú ni. Kò ń ṣe yẹn nìkan wọ́n máa fún ẹ, kò ń ṣe wọ́n nìkan àtàwọn ẹbí ẹ educational grant, so many other benefits. In fact, so many things táwa máa ń rà níta báyà lè ra bíi Apple laptop báyà bíi 1400 bíi 700 náà máa tà fún ẹ as a US Army. Kìíní kan tó shock me. I remember one time I was flying to California. Now when I got to the airport tí wọ́n wá ń pe rókọ̀, normally wọ́n wá wò pé àwọn akọ̀ first class, no wọ́n máa pe kìíní kan irọ́ ni o. Tán bá ti pe people with special need, àwọn ni first tán máa ń pè àwọn tí arọ nǹkan kan àwọn people with special needs tán bá ti pè wọ́n tán. Kó jẹ́ pé normally náà US Army kó jẹ́ wípé kìtì ẹ̀ ní last kìíní ló ra economy wọ́n á kọ́kọ́ pè ẹ̀ ná active servicemen active US Army wọ́n á kọ́kọ́ pè yín ká tó pe first class. What am nọ́nà èyí wà ń bẹ̀ gan of being a US Army. Ọlọ́pàá tún kọ́ ìwọ tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ń sọ fún ẹ pé àwọn máa kó yín síta kẹ́ ẹ ló máa yìnbọn kẹ́ ẹ ló máa yin tear gas mọ́ àwọn ọmọ Yorùbá tó fẹ́ gbà ẹ́ nínú ìyà. Ò dẹ̀ ronú kó rò wípé àwọn ọmọ ẹ̀ gan báwo lọ́la ṣe rí fún wọn. Kí ọmọ ẹni tó bá ṣe ọlọ́pàá ní Nàìjíríà kó tó ṣe rere ó máa gbàdúrà gan o, ó máa try gan o, ó máa ṣe kó tó jẹ o, mi ṣeré o. Evidence pọ̀ ńlẹ̀ o, torí ègún wà lórí iṣẹ́ yẹn, ègún wà lórí iṣẹ́ yẹn. Ò dẹ̀ ronú tó o bá rí ọlọ́pàá l'Amẹ́ríkà inú ẹ̀ máa dùn. I've been to their C club, wọ́n fine gan, fine boys and girls ni wọ́n sọ ọlọ́pàá bí wọ́n ṣe máa dì gan. Iṣẹ́ ọ̀nà ní iṣẹ́ respect ni ní Amẹ́ríkà bí tán bá bí ìyá sójà dá tán bá bí ẹ̀ dá kó ń sa eré kó kọjá speed limit ọlọ́pàá máa mú ọlọ́pàá ya wèrè gan bí ọlọ́pàá gbẹ gan. Àwọn nǹkan tá a fẹ́ dálẹ̀ nìyẹn, àwọn nǹkan ìṣerere tá a fẹ́ dá sílẹ̀ nìyẹn tá a bá gba orílẹ̀-èdè wa. Ẹ̀ẹ́dẹ̀ dìde ẹ̀yin tẹ́ jẹ́ lecturer ńkọ́, ẹ̀yin academics wa ńkọ́, ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá intellectuals. Ẹ̀ẹ́dẹ̀ dìde look at yourself. Àtijọ́ tó ti ń lecture ordinary tó kún bọ̀ ká gbogbo salary ẹ̀ ò ká. Mo rántí during the COVID ọmọ ọ̀rẹ́ mi she just finished high school barely kò tiẹ̀ tí pé 17 plus. She has not celebrated her 18th birthday. Ó ṣiṣẹ́ within 3 months she bought a car of $18,000. She paid by herself. Iṣẹ́ tó ṣe ni owó tí bàbá ẹ̀ bá fi kún báyà bíi mi rò pé owó tí bàbá ẹ̀ bá fi kún pé $2,000. She worked by herself. Within 3 months, she was able to buy a car by herself. Èmi gan lè kó $18,000 sílẹ̀ kí mo ní mo fẹ́ fi ra mọ́tò. She paid by herself. A just secondary school girl, a just high school graduate tó ṣe parí during COVID. She made a lot of money. She bought a car by herself. Ìwọ lecturer, torí ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ fi máa ń wíkẹ́ẹ̀dì ẹ máa kanra ní frustration ni. Tó bá wá sí school America ó máa enjoy. Mo rántí as a master student there wọ́n máa ń ra súùtì fún wa tá a bá tètè dé lecture wọ́n á fún wa ní candy ní ẹ̀kan ìyá mi lẹ́nu ni pé láìsọ ọmọ kékeré wọn burú wọn wíkẹ́ẹ̀dì. Why don't you arise and join us? Now lastly, let me talk to our kings. Ẹ̀yin ọba wa ẹ̀ẹ́dẹ̀ dìde. In fact wọ́n ní arọ́bàfin lọ́ba ń pa èèyàn ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa bú ọba. If not, the way the body language of some of you ó yẹ kí èèyàn wá ìgbájú Ọlọ́run o. Ṣùgbọ́n bàbá Akíntóyè ti sọ fún wọn ní ká má bú yín, wọ́n ní ká fi yín lẹ̀. Ṣùgbọ́n kò bá dákẹ́ dìde. Look at our children, Yoruba daughters, Yoruba teenagers in Libya, in Oman.
See how these Arabians, these uncircumcised Arabs, see how they are doing to them. See what they are doing to them. They beat them. They rape them. They use them as slaves in the 21st century. And as I'm doing this audio, as I'm talking to you, there are still parents in Ibadan. There are parents in Iwo. There are parents in Ilori still preparing their daughter to go and do Omo in Oma. They are escaping Nigeria. Some of them are tired. They want to go home, but they couldn't go home. So many of our children in prison. Hey, the jaw. I was just discussing with somebody about a man. The man was 75 years, last year. At his send-off one church. She said she was going back home. She was retiring. Baba had to travel. Guess what? Baba yẹn ò lò 2 months tó tún fi padà wá sí America. Kò lè gbélé. He couldn't stay in his homeland. I see he's now 76. He couldn't stay in his homeland. Kò lè gbé Nigeria. He had to come back to America after retiring. He wasn't looking for money. He was just looking for peace. He was just looking for stable light. He was just looking for good atmosphere. He was just looking for peace of mind and safety. Look at our land. Pẹ̀lú bọ́lọ̀ ṣe kọ́ àtò, bọ́lọ̀ ṣe bùkún fún wa tó, bá ṣe kàwé tó. We are struggling all over the world. Àtẹ̀gbọ́ àtàwọn ará America àtàwọn tó wà ní Europe, Australia and things like that. It's good for us. We're doing fine. Save for some, racism here and there. But we're doing fine. But what about our people in Arab land? Tó dẹ̀ jẹ́ wípé ilẹ̀ wa ni Ọlọ́run bùkún fún jù ní gbogbo àgbáyé. Ẹ̀ẹ́dẹ̀ dìde. Now finally, you see at this point, it doesn't matter anyway, báyẹ̀ dìde àbẹ́ dìde. We will get the job done. We will get our land. But it will be more honorable. It will have been more beneficiary. It will have been more rewarding. Tebale dìde, and let your name be counted as we march forward to demand our exit from British slave camp, monitored and administered by Fulani and supervised by our corrupt Yoruba politicians, and get ourselves out of that hell called Nigeria. Adara fún wa o. Yoruba nation, no going back. God bless you. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá.
Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà.